ẹ̀yin ọmọ èèyàn mi ẹ bá mi ká lọ. Àṣírí ewé kan fún ulcer. Àṣírí ewé ẹyọ kan fún ulcer. Ewé tí mo mú dání là ń pè ní ewé akíntọ́lá. Ewé akíntọ́lá ẹ ti rí dáadáa. Mi ò mọ orúkọ tí ẹ̀yin pè lọ́dọ̀ yín, bọ̀ akíntọ́lá làwọn ń pè ní báyìí. Ìgbà míì wà tá a máa ní láti travel lọ láti lọ get ewé mi tá a fẹ́ discover láti ṣàlàyé tó wà níbẹ̀ àti ìwúlò tó wà lára rẹ̀. Ewé akíntọ́lá, ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi subscribe sórí YouTube yẹn, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ewé akíntọ́lá fún ulcer, ọgbẹ́ ẹnu. Àwọn nǹkan tó máa ń fa ọgbẹ́ ẹnu pọ̀. Látara ẹni tó bá jẹ́ lecturer, sọ̀rọ̀sọ̀rọ̀, ó lè ní ọgbẹ́ ẹnu. Ẹlòmíì dẹ̀ máa ń jogún rẹ̀, ọgbẹ́ ẹnu. Ulcer pọ̀ lóríṣiríṣi. Àmọ́ n tó lè finish chronic ulcer ni mo fẹ́ ṣàlàyé fún yín. Chronic ulcer, tó bá ní ulcer tó lágbára gan. Ẹ bá mi já ewé yìí daily wá ní. Tẹ́ bá ti já egbò, tẹ́ bá ti gbó dáadáa, ẹ má fòmí sí o, ẹ dá gbó nìkan. Tẹ́ bá ti wá gbó tán ewé akíntọ́lá yìí, ẹ wá make sure pé ẹ wá oyin díẹ̀, ẹ ta oyin díẹ̀ sí. Ẹ mú níjọ́ kìíní, ẹ mú níjọ́ kejì, ẹ mú níjọ́ kẹta bẹ́ẹ̀. Ẹ máa ṣe lójoojúmọ́ ni. Tẹ́ bá ti ṣe lónìí, ẹ máa dànù, ẹ máa ṣe tọ̀la, ẹ máa ṣe tọ̀túnla, ẹ máa ṣe tìjọ́ mẹ́rin. Kẹ́ni yẹn lò like 2 weeks. Ẹnikẹ́ni yẹn lò like 2 weeks. Ewé akíntọ́lá fún ulcer. Ewé akíntọ́lá fún chronic ulcer. Ẹnikẹ́ni yẹn máa mú láàrin 2 weeks. Pẹ̀lú ògo Ọlọ́run, inshallah bi qudratillahi ta'ala. Ẹni yóò mọ̀ pé ẹni yóò mọ̀ pé ìyàtọ̀ dé bá ayé òun. Ẹ try láti bá mi share rẹ̀, bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ewé akíntọ́lá fún ulcer, ewé ẹyọ kan fún ulcer. Ẹ gbé ewé akíntọ́lá yìí dáadáa, ẹ má fòmí sí, ẹ má fi nǹkan kan sí, ẹ kàn gbó. Tí wọ́n ti wá fẹ́ mú, ẹ má fi oyin sí. Alẹ́ la wá máa mú sùn, alẹ́ là á mú sùn. Alẹ́ là á mú sùn, alẹ́ ni ẹni tó bá ní kó máa mú sùn dáadáa. Ṣètìlọ́, ẹni kẹ́ńtọ̀ máa mú sùn. Yóò mú ó pẹ́ jù, yóò mú fún 2 weeks. Tí wọ́n ti mú fún 2 weeks, ẹni kó dá dúró. Pẹ̀lú ògo Ọlọ́run, á yẹ ara rẹ̀ wò. Pẹ̀lú ògo Ọlọ́run, inshallah bi qudratillahi ta'ala. Gbogbo anything tí bá ń jẹ́ ulcer nínú ayé rẹ̀, anything ulcer nínú ara rẹ̀, anything ulcer, pẹ̀lú ògo Ọlọ́run ti parẹ́ nù. Nǹkan kan tí mo kàn nídìí lọ́wọ́ yín ni pé ẹ jọ̀ọ́, ẹ bá mi tẹ love, ẹ tẹ like. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ bá mi subscribe sórí YouTube mi, Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ jọ̀ọ́, tẹ́ bá mi like, tẹ́ bá lè share rẹ̀ sí èèyàn mẹ́wàá, yóò dáa fún yín o. Ẹ bá mi tẹ love and like, ẹ share rẹ̀ mọ́. Thanks so much. Ẹ ṣé.